ìbọn méjì ni wọ́n ká mọ́ Olúbùnmi lọ́wọ́ l'Ákúrẹ́, wọ́n ti mú un. Àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti fi páńpẹ́ òfin gbé ọkùnrin ẹni ọdún 24 kan Olúwatìmílẹ́yìn Olúbùnmi nítorí ìbọn méjì tí wọ́n bá níkàáwọ́ rẹ̀ nílùú Àkúrẹ́, ìpínlẹ̀ Ondo. Gẹ́gẹ́ bí àlàyé tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà, abilékọ Fúnmiláyọ̀ Ọdúnlámì ṣe fún wa lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún, ó ní agbègbè fásitì ìmọ̀ ẹ̀rọ tó wà l'Ákúrẹ́, ìyẹn Federal University of Technology Àkúrẹ́, lọ́wọ́ òfin ti tẹ Olúbùnmi ní nǹkan bíi aago 10 alẹ́ ọjọ́ 29 oṣù kẹsàn-án ọdún 2023 tá a wà nínú rẹ̀ yìí. Ọdúnlámì ní àwọn agbófinró kan tó ń ṣàyẹ̀wò àwọn ọkọ̀ tó ń kọjá lójú ọ̀nà márosẹ̀ Àkúrẹ́ sí Iléṣà ló dá ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Lexus aláwọ̀ búlù kan èyí tí nọ́mbà rẹ̀ jẹ́ AKD 869ES dúró fún àyẹ̀wò. Ó ní wọn kò tíì wá inú ọkọ̀ yìí jìnnà rárá tí wọ́n fi rí ojúlówó ìbọn ìléwọ́ kan àti ìbọn ìléwọ́ àgbélẹ̀rọ ẹlẹ́nu méjì níbi tí wọ́n kó o pamọ́ sí, tí ọta sì kún inú ìbọn méjèèjì fọ́fọ́. Ó ní káwọn ẹ̀ṣọ́ aláàbò náà tó mọ ohun tó ń ṣẹlẹ̀, 3 nínú àwọn ọkùnrin tó wà nínú mọ́tò yìí ti bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ tí wọ́n sì sá lọ. Olúbùnmi àti ọkùnrin ẹni ọdún 25 kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Joshua Olúwadáre ló ní ọwọ́ padà tẹ̀ tí wọ́n sì kó lọ sí tẹ̀sán fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Ọdúnlámì ní níbẹ̀ ni Olúbùnmi ti jẹ́wọ́ tó ní òun nìkan lòun ní àwọn ìbọn méjèèjì àti pé Joshua tí wọ́n mú pẹ̀lú òun kò mọ ohunkóhun lórí rẹ̀. Ọ̀kan nínú àwọn ẹrù òfin ọ̀hún ló ní òun rà ní 30 náírà tó sì ra ìkejì ní 65 náírà. Ó ní ìwádìí ṣì ń tẹ̀síwájú lórí bí àwọn ṣe fẹ́ rí gbogbo àwọn akẹgbẹ́ Olúbùnmi tó sá lọ mú láìpẹ́ láì jìnnà kí wọ́n lè jọ wá fojú winá òfin. Alukoro ọlọ́pàá ọ̀hún ní bákan náà lọ́wọ́ àwọn tún tẹ afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn kan nílùú Ìpèlé níjọba ìbílẹ̀ Ọ̀wọ̀ lọ́jọ́ 7 oṣù kẹwàá yìí. Ọmọkùnrin ọ̀hún Ọlámípọ̀sí Akeem, ẹni tọ́jọ́ orí rẹ̀ tó bí ẹni ọdún 24 ló ní àwọn ká ojúlówó ìbọn ìléwọ́ kan mọ́ lọ́wọ́ lásìkò tọ́wọ́ tẹ̀ ẹ́. Olúṣèyẹ Ìyádé ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.